Ọlọ́run tó bí lọ́ba o. Ní tí amúbí àná Ní ta amúbí àná yìí. Ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ètò ti ń lọ náà nìyẹn. Wẹ́rẹ́wẹ́rẹ́ ètò ti ń lọ náà nìyẹn o. Torí tó kù táwọn kíra wá sí náà ni pé àkúmọ̀rọ̀ ọdún. Torí táwọn kíra wá sí náà ni pé àkúmọ̀rọ̀ ọdún. Àkúmọ̀rọ̀ ọdún. Olóòjọ́ ló bá wa láyọ̀. Olóòjọ́ ló bá wa láyọ̀. Àbẹ̀lẹ̀ wọn àtàwá àti gbogbo àwọn ẹbí wa àtàrà wa ọlọ́run ọdún àyẹ̀wò yá ṣe. Ọdún àyẹ̀wò yá ṣe o. Ọlọ́run yá ṣe ọdún bàmíjẹ́. Ọlọ́run yá ṣe ọdún bàmíjẹ́ o. Gbogbo orí táwa ń rìn ní Ramadan. Gbogbo orí táwa ń rìn ní Ramadan yìí. Àti lẹ́yìn Ramadan. Àti lẹ́yìn Ramadan yìí. Ọlọ́run lá oṣù Ramadan yìí. Ọlọ́run lá oṣù Ramadan yìí o. Ọlọ́run wá fi wá lọ́wọ́. Ọlọ́run wá fi wá lọ́wọ́. Ìjà wa ń tàn mọ́ Ọlọ́run. Ọlọ́run mọ́jà wa ń tàn mọ́. Ìjà wa ń tàn mọ́ Ọlọ́run. Òrùlé Lailatul Qadr. Òrùlé Lailatul Qadr. Ọlọ́run náà wá fi ṣe kùngẹ́ wa. Ọlọ́run náà wá fi ṣe kùngẹ́ wa. Wá fi àwa náà ṣe kùngẹ́. Wá fi àwa náà ṣe kùngẹ́. Wala ilaha illallah. Wala Muhammadur Rasulullah. Wala Muhammadur Rasulullah. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Níbi tí a bá tafsir dé. Níbi tí a bá tafsir dé. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé láti gbà tí tafsir ti bẹ̀rẹ̀ Suratul Muzammil. Suratul Muzammil láti gbà tí tafsir ti bẹ̀rẹ̀. Òun náà ni àwọn tún fún ara wa. Òun náà ni à ń tún fún ara wa. Láti ṣàlàyé fún ara wa. Láti ṣàlàyé fún ara wa. Ibi tá a wá kéde tá a dúró sí lánàá. Ibi tá a wá kéde tá a dúró sí lánàá. Ibẹ̀ o. Níbi tó wọn bá ti sọ fún wa pé inna rabbaka. Inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layl. Ọlọ́ni wa nàbí dájúdájú olúwa rẹ̀. Ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layl. Olúwa rẹ̀ náà dájúdájú wà nàbí ọmọ àdúró yẹn nígbà tó ní ìdá méjì nínú mẹ́ta òru. Ìdá méjì nínú mẹ́ta òru. Tó o bá fi lórí pé ọmọ ẹ̀dúró tó yẹn náà nígbà táwọn ọlọ́mọ bá bẹ̀ nígbà tí ń jẹ́ ọ̀rọ̀ yẹn ní olórí. Tó o bá tẹ̀lé ní òru, ó yẹ kó fìlà fún Ọlọ́run. Wà ló ṣe máa ń mú láti ilẹ̀ náà ọmọ ẹ̀dá sí méjì ńgbà ní ìtọ́ fi yẹn náà fìlà tó fi dúró báwọ̀ ọ̀rọ̀. Wà á tún lù fún ìdá kan nínú mẹ́ta ń bẹ̀ tí ń ṣe 1/3 ọdún máa ń lò fáwọn ọ̀rọ̀ tó fi ṣe ìyàwó lẹ́yìn fáwọn ọ̀rọ̀ wà lẹ́. Bẹ́ẹ̀ náà làwọn ẹ̀jọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nínú àwọn tó ń gbà fún ọ tí wọ́n jẹ́ jọ wà nẹ́bì àwọn nọ́mbà láti ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn náà wá dúró pẹ̀lú rẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wa nẹ́bì tó fi di pé gbogbo ìrísẹ̀ wọn fi wú ó fẹ́ máa fọ́ pẹ́pẹ́. wọ́n lẹ́ òyìnbó tí ilé ìlà wà náà. Ọlọ́run ọba sì ré onìkan lórí gbogbo òru àtọ̀sán. Ọlọ́run kan ló pè gbogbo òru àtọ̀sán. Ìjẹ́ kó ló pè gbogbo ẹ̀yà ní pé olómọ àwọn àkókò ti bẹ̀rẹ̀ onìkan ló lè identify ẹ̀ olólè identify ẹ̀ ti jẹ́ dàjì òru. Olómọ dàjì òru. Òun ló lè mọ ìdá kan ìdá mẹ́ta rẹ̀. Òun ló lè mọ ìdá méjì nínú mẹ́ta bẹ̀. Olómọ ìdá méjì nínú mẹ́ta. Ọlọ́run wa ló mọ gbogbo ẹ̀ precisely. Ọlọ́run wípé òun náà ló kọ̀ dáhùn rẹ̀ ló pé gbogbo ẹ̀. wà lẹ́rù pẹ̀lú ilé ìlànà náà. Ọlọ́run wa ló ṣe eléyìí tó pé gbogbo òru. Àyùbá aláwọ̀ ìṣòro. Gbogbo àwọn wákàtí tí bẹ́ẹ̀ lò Ọlọ́run nìkan ló dáa. Ọlọ́run tí wọ́n mọ̀ wípé ní ẹ̀yìn ànábì tí àtàwọn ìjọ rẹ̀ tẹ́jọ́ yẹn lẹ́fíà lóru. Ọlọ́run ti mọ̀ wípé ẹ̀yìn ò ní lè mọ precise hour, precise time nínú gbogbo àwọn òru yẹn. Ọlọ́run wá ní àìdímọ̀ aláàrùn tó ń sún. Àyùbá aláwọ̀ ìṣòro. Ọlọ́run ti mọ̀ wípé ní ẹ̀yìn lè ṣe àkókò ẹ̀ lè sùn ká àwọn àkókò yẹn.
Fataba alaykum. Inú wa mú Ọlọ́run tó fi wá ṣe àmójúkúrò rẹ̀ fún asọ̀rọ̀ tábà àlékún. Asọ̀rọ̀ tábà àlékún. Àti ṣàlàyé dáadáa lánàá. Àti ṣàlàyé dáadáa Èyí lánàá. nìyẹn tó lọ fún àwòrán èyí tá a ṣe lọ́nà èèyàn fún tẹ́lẹ̀ tó jẹ́ pé ìyáàmù ilé ọ̀ràn èèyàn ló jẹ́ fún àti lift ẹ̀. Àti yọ kúrò lọ́rọ̀ èèyàn. Àti sí àmójúkúrò fún yín lórí pé kó jẹ́ ọ̀rọ̀ èèyàn. Àti ṣàmójúkúrò fún lórí pé kó jẹ́ ọ̀rọ̀ èèyàn. فقرؤوا ما تيسر من القرآن. Tó bá ti wá rí bẹ́ẹ̀ o, ẹ máa ké tó bá ti rán lọ́nà Al-Qur'an. علم أن سيكون منكم مرضى. Ẹni wá mọ̀ wípé ní Ọlọ́run ò ṣàdédé lífti ẹ̀ kúrò lórí yín. Kò ṣàdédé sọ wípé ní kìí sí ọ̀ràn yẹn lé lórí mọ́. Ọlọ́run wá fún yín ní reasons. علم أن سيكون منكم مرضى. Ọlọ́run wá jẹ́ kí ẹ̀mọ́ ìpè ní ti èmi gangan mọ̀. Èmi gangan mọ̀ o. Mo mọ̀ dí. Mo tó fi wípé tí mo yọ kò lè rí yín bẹ́ẹ̀. Mo àpapàrà yóò ní ká. Ìgbà tó sọ àpapàrà yóò ní ká. Ọlọ́run á tún wá mọ̀ sọ àwọn reasons tó ń bẹ̀bẹ̀ àìdíẹ̀ fún wọn kẹ́ni mọ̀ wípé ní Ọlọ́run bá ti ṣe pé kó mọ̀ ó mọ̀. Ntí ó bá ṣe lọ́rọ̀ yẹn fún yàn yóò ṣe lọ́rọ̀ yẹn fún yàn. Ntí Ọlọ́run bá ṣe lọ́rọ̀ yẹn fún yàn yóò ṣe lọ́rọ̀ yẹn fún Lórí yàn. ó ti mọ̀ wípé ní agbára èèyàn ó kà. Lórí ó ti mọ̀ pé agbára yẹn ó kà. Èyí tó bá ti wáyé agbára èèyàn ní ká kò ní ṣe lọ́rọ̀ yẹn fún yàn. Èyí tó bá ti mọ̀ pé agbára yẹn ò ní ká kò ní ṣe lọ́rọ̀ yẹn fún yàn. Yóò bá yàn fi sí nọ́mbà fẹ́ẹ̀lì. Yóò bá yàn fi sí nọ́mbà fẹ́ẹ̀lì. Kódà tá a bá wo àwọn àkánù Islam. Tá a bá wo àwọn orígun Islam. Àwọn orígun tó gbé Islam dúró. Àwọn orígun tó gbé Islam dúró. Àwọn èyí tó náà rí gbàgbára ó kà ló ṣe lọ́rọ̀ yẹn lé alórí bẹ́ẹ̀. Àwọn èyí tó rí pé agbára wa lè kà ló ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí o. Shahadatu an la ilaha illallah. Ká sọ pé kò sọ́ba kan àfọlọ́run ẹnu ẹnu wa bí sọ àkọ́kàn rẹ̀. Ó ti mọ̀ gbàgbára ó kà Ó yẹn. mọ̀ gbàgbára ó kà yẹn. Ó ṣe lọ́rọ̀ yẹn fún wa. Ó ṣe ní ọ̀rọ̀ yẹn fún wa. Ìmọ̀mù sọ́láàtì. Ká máa gbèrò dúró. Ó ṣe lọ́rọ̀ yẹn fún wa. Ó ní ọ̀rọ̀ yẹn fún wa o. Ìdáhù zakat. Ká máa yọ zàkà nínú tọ́lọ̀ fún wa. Ó ti mọ̀ pé gbogbo wa ò lè lágbára ẹ̀. Ó ti mọ̀ pé gbogbo olè lágbára ẹ̀. Ó fi ìyẹn sọ́dọ̀ àwọn tó bá lù. Ó fi sọ́dọ̀ àwọn olówó ọlọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ lówó. Ẹ̀yin tẹ́ ẹ̀ lówó. Owó yóò ti tóye báyìí. Owó yóò ti tó oye Tí báyìí. ò ti wọ ní ṣọ́ọ̀bù zakat. Tí ò tí wọ́n bí wọn zàkà. Ó ti gbàgbára yóò ní ká olùsẹ́ lọ́rọ̀ yẹn fẹ́ Ó ti di pé agbára yóò ní ká ó ṣe zàkàtì lọ́rọ̀ Àwọn tó yẹn. wá ní gbàgbára wọn kà. Àwọn tó wá ní agbára wọn ká o. Ló ṣe lọ́rọ̀ yẹn lé lórí. Àwọn olóṣèlú ọ̀rọ̀ yẹn lórí. Wọ́n sọ yá bọ̀ rọ̀ Ìmọ̀ àgbàgbẹ́ kò sí ọmọ lọ́nà. nígbà tó ní gbàgbára wọn kà. Ìgbó ní agbára wa lè kọ́ Ó sọ pé kò tí bà á lé kó. ló sọ pé wọ́n ti kọ àwẹ̀ lé lórí wọ́n ti ṣe lọ́rọ̀ yẹn lé Ó lórí. ṣe lọ́rọ̀ yẹn lé lé. Wọ́n ti ṣe lọ́rọ̀ yẹn lé lórí. Ṣùgbọ́n wọ́n mọ̀ gbàgbára wọn kò ní ká bẹ́ẹ̀. Ó tún wá máa kápá àwọn òbí ká àwọn òbí ká Ó bẹ̀. wá ìzẹ́ǹtì wọn. Ó wá ṣe àyà bí wọn o. Yọ wọn kó pé. Ó yọ wọn kó bẹ́ẹ̀. Àdúgbò àwọn ilé, àwọn ilé, àwọn ilé, àwọn ilé, òyò yìí kó Ó láwọn eléyìí ó ní ẹ̀fọ́ gbá rẹ̀. Àwọn eléyìí ó ní ẹ̀fọ́ gbá rẹ̀. Àwọn eléyìí ó ní ẹ̀fọ́ gbá rẹ̀. Ó ti ní gbàgbára yóò ní ká. Torí mo sì mọ̀ bàbá yóò ti ká. Ṣùgbọ́n gbogbo ẹni yọ kù. Ṣùgbọ́n yìí yóò kù. Ó bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀. Torí ó ti mọ̀ gbàgbára wọn kà. Torí mo sì mọ̀ bàbá wọn ká. Ó wá tún wá sọ̀rọ̀ pé hajj bait. Ó wá sọ pé ká lọ máa bẹ ilé òun ọlọ́run gẹ́gẹ́ wò. Ká gbèrò ẹ̀ ká sì lọ síbẹ̀. Ká gbèrò ẹ̀ ká lọ síbẹ̀ ká lọ síbẹ̀. Ká jẹ́ lọ ṣe hajj. Ká lọ bí ọlọ́run wò. Ó ti mọ̀ pé gbogbo ò lè lówó fúláìtì. Ó dẹ̀ ti mọ̀ pé gbogbo olè owó fúláìtì. Ó ti mọ̀ pé gbogbo ò lè lówó 8 million. Ó ti mọ̀ pé gbogbo olè ní 8 million. Àlè ní 10 million tá a lọ. Àlè ní 10 million. Ó wá ní tọ̀ ìmáìlísítà ọgọ́ ilé ìsẹ̀bílà. Ó láwá ẹni tó bá ti wá lágbára ojú ọ̀nà tó tọ̀ ọ̀nà yẹn lọ́bẹ̀. Ó tọ̀ o. Ẹni 10 million tí ẹ bá ti pé. Ẹni 10 million tí ẹ bá ti pé. Ó ti dọ̀rọ̀ yẹn fún owó lọ. Dandan kó lọ sí àjì. Àbẹ́ni tó bá rẹ̀ tí wọ́n ràn lọ. Àbẹ́ni tó bá rẹ̀ tó bẹ́ẹ̀ ràn lọ. Àbí tó bá yẹ pé ní ọkọ̀ tí ó kù débẹ̀ náà láti ibi tó ń wà débi tí yóò ti ṣe hajj kìí ṣe tí ó ní lára ó lọ. Àbórí pé ọkọ̀ náà lè gbé láti Dubai lọ sí Maka tó lọ sí hajj kò ní yọ lára kó lọ. Ṣùgbọ́n àwọn tó ti rí pé ní agbára tó wò lè gbé. Ẹni tó wá mọ̀ pé agbára tó ń gbé àti owó ni àti bá a súnmọ́ hajj ni kò sí ìtagbára rẹ̀ gbé bẹ́ẹ̀. Náà ò ṣe lọ́rọ̀ rẹ̀. Ọlọ́run ṣe lọ́rọ̀ yẹn tó kọ́ wá pẹ̀lú rẹ̀.
o. Iná lọ́lọ́run wá fún wa sọ pé mo ti mọ̀ pé ìyáàmù léèrè tá a ní ẹ máa ṣe. Ọlọ́run ni mo ti mọ̀ pé ìmáa dúró ká ẹ máa dúró lóru tí mo ní ẹ máa ṣe. Agbára yóò lè gbé e. Agbára yóò lè gbé e. Ìdí nìyẹn tí mo fi wá yọ kó. Ìdí nìyẹn tí mo fi yọ kó. Nísìn tí mo fi wá yọ kó ni pé mo ti mọ̀ pé ìṣàyẹ̀ kúrò. Àyíká àṣàyẹ̀ kúrò ní kò máa wẹ̀. Ọlọ́run bá ti mọ̀ yín pé ní yóò padà mọ̀ wá nù yín. Ọlọ́run ti mọ̀ pé yóò padà wá nù yín. Bàbá ni ẹ máa bá lọ báyìí. Bàbá ni ẹ máa bá lọ báyìí. Aláìsàn ó máa bẹ́ nù yín. Aláìsàn yóò máa bẹ́ nù yín. Bàbá sì ṣe lọ́rùn ẹ̀yàn. Bàbá ti lọ́rùn ẹ̀yàn. Òun náà fẹ́ rí kó participate. Òun náà fẹ́ rí pé òun participate bá ìkẹ́kọ̀ọ́ pàpọ̀ nù ẹ̀. Agbára rẹ̀ ò sì ní gbé. Agbára rẹ̀ ò sì ní gbé o. Kó mọ̀ wá lọ yí kọ́lí. Kó mọ̀ wá lọ yí kọ́lí. Ayọ̀ ìjọ́ra ìrìn rẹ̀ kó lórí. Ayọ̀ ìjẹ́ ọ̀ràn ẹ̀yàn rẹ̀ kó ní orí o. وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله. Àtúwá máa ń bẹ àwọn ẹlòmíì tí wọ́n bẹ o. Wọ́n nídìí àti ṣe ìrìn àjò. Wọ́n nídìí ìrìn àjò. يضربون في الأرض يبتغون من فضل الله. Ẹ̀yin ṣàfihàn wọ́n ṣe ìrìn àjò. Máa ṣe ìrìn àjò. Láti lọ lè máa wá nínú ọlá Ọlọ́run. Láti lè wá nú ọlá Ọlọ́run. Láti lọ lè máa wá àsìkí Ọlọ́run. Láti lè wá àsìkí Ọlọ́run. وآخرون يقاتلون في سبيل الله وأقيموا الصلاة. وآخرون يقاتلون في سبيل الله ولهم ما تيسر منه. Ibẹ̀ ní àwọn ẹbí wọ́n mọ̀ wọ́n lọ lókàkiri. Wọ́n mọ̀ wá sí ìjọ lókàkiri. Ó bẹ fún yín o, àwọn tí wọ́n mọ̀ ọwọ́ Ọlọ́run, àrísìkí Ọlọ́run, ìjẹ́ ẹ̀bú Ọlọ́run, ó mọ̀ wá káàkiri. Lọ́ba tí wọ́n á dúró jù lóru. Ìgbà tí yóò bá fi máa ń mú sùn lọ, wọn ò ní tètè lè rìn àjò yẹn mọ́. Tí wọ́n bá ti wá dúró jù lóru, wọn ò ní tètè lè rìn àjò yẹn mọ́. Ọlọ́wà ni a ti mọ̀ pé wọ́n máa bẹ. A ti mọ̀ pé wọ́n Àwọn máa náà bẹ̀. sì la ní ẹ wá sí kí wa. Àwa náà la tẹ̀lé wá sí kí wa. Fún di eré àtúnṣe yọ́kù nínú tí ó fi máa jẹ́ ọ̀rẹ́ àdé lérí. Fún di èyí, àtúwá láti ṣe tí ó fi máa jọ láti yọ Láwọn yọ ìyá kò lé ìkó nínú tí ó máa jẹ́ ọ̀rẹ́ àdé lérí. láti yọ ìmọ̀ ìdíje lóru fún ọ̀rọ̀ ìkó ní lórí. وآخرون يقاتلون في سبيل الله. Àwọn míì tún wá ń bẹ nínú yín náà. Àwọn àmì tí wọ́n bẹ fún yín náà o. Ó jẹ́ ìpele ìkọ́ ti lù náà fi sabilillah. Ó ṣe pé ní wọ́n máa jà sókè ọ̀nà Ọlọ́run ni. Wọ́n máa jagun sójú ọ̀nà tọ́lọ́. Wọ́n máa jà sókè ọ̀nà Ọlọ́run ni. Àwọn tí wọ́n sì máa jagun sójú ọ̀nà tọ́lọ́ ni wọ́n nídìí àti relax. Wọ́n ní àti relax. Wọ́n nídìí àti sinmi. Wọ́n ní àti sinmi. Ó tó di pé wọ́n lọ sójú ogun lọ́jà. Ó tó di pé wọ́n lọ sójú ogun lọ́jà. Sọlá bá ti wá ní kí wọ́n kí kìyàmù lélẹ̀ ó máa jẹ́ ọ̀ràn ẹ̀yàn lé wọn lérí. Bàbá tí wọ́n sọ pé dandan ni ká máa dìde lóru. Tó sì fẹ́ lọ sójú ogun lọ́jà. Tọ́lẹ̀ fẹ́ lọ sójú ogun Wọ́n lọ́jà. lè ti wíìkì. Wọ́n lè ti wíìkì. Sọkúnmọ̀ ayé pé ní wàá sí okùnfà tí wọ́n fi fọ́ wọn lókun. Ó máa wá sí pé yóò wá ṣe okùnfà ètí wọ́n fi fún wọn lógun. Fún di eléyìí. Fún ti eléyìí o. Àṣe kìyàmù lé ìkójọ́ náà yẹn lérí. A ṣe ìyáàbò máa dúró lóru kó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ dáadáa ní lórí máa. فاقرؤوا ما تيسر منه. Tó bá wá rí bẹ́ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀. Àìwá máa ń ṣe lọ́nà yẹn lé lórí náà. Àìwá máa ṣe lọ́rọ̀ rẹ̀ ní lórí Kò máa. sọ pé kẹ́ ẹ má ṣe kìyàmù lé. Kò sọ pé ẹ má dúró lórí máa o. Kò fà tọ̀rọ̀ kú máa ما dẹ̀ تيسر منه. Èdè tí ó bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ tẹ́ fi kí Al-Qur'ani tí ó rọ̀ yín lọ́rùn náà ní ẹlù. Èdè àpáàlì tó bá lè rẹ̀ lọ́rùn náà ní ẹ̀kẹ́ bẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni wípé Ìtumọ̀ rẹ̀ ó ní wípé o. tó bá ti wò pé ọ̀kìyàmù lé mi ní. A rí nínú àwọn tó sọ pé tó bá ti fi ké ọgọ́rùn-ún áyà kó láti ṣe kíni ó ti tó. Àwọn tó sọ pé tó bá ti lè ké 100 verses wọn ló tó. A sì lè tó sọ wípé tó bá ti rọ̀ lọ́rùn náà ní kílẹ̀. A sì láwọn tó sọ pé èdè bá ti rẹ̀ lọ́rùn náà ní ẹ̀kẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà la rí ẹni tó sọ wípé kódà kó ṣe rákà méjì péré. Kódà ààrẹ tó sọ pé kódà ó sì plákà méjì péré Láàrín ẹ̀kẹ́ ìṣẹ́jú bẹ́ẹ̀. ẹ̀rẹ́ tó bá
ahabul ahadith Ànábì Muhammad sallallahu alaihi Alaihi wasallam wasallam. ojú wa pé ahabul a'mali ila Allah adwamuha wa in qalla Àánàkùnmọ́lá. pé ahabul a'mali ila Allah Ìtàtọ̀rọ̀ fẹ́ràn jù nínú àwọn iṣẹ́ tí èèyàn máa ṣe nínú iṣẹ́ tí ọmọ ènìyàn máa ń ṣe o. tí èèyàn máa ṣe fọ́lọ́run Tí a máa ń ṣe fọ́lọ́run. adwamuha Èyí tí ó wá dúró jù tó nira dájú. ó lè téèyàn dún ní májú ń bẹ̀ Ó lè tí a dún ní májú bẹ́ẹ̀. tí ń ṣe gbogbo ìgbà Tí ń ṣe gbogbo ìgbà. tí ò fi ilẹ̀ Tí ò fi lẹ̀. kí sọ wípé ní kan wá wò pé o ti buhari mo fẹ́ ké lónìí ọwá kí ó wá fi rẹ̀ ọ̀rí kí ń jọ́kejì má tó bá jẹ́ ìpé ní péjì kan péré lọ́ọ̀kì lónìí tọ́ọ̀rí pọ̀ kí péjì kan yẹn tó bá tó dọ̀la ọ̀tọ̀ ní péjì yẹn ké tó bá tó dọ̀ tó lá ọ̀tọ̀ ní péjì ìwé ìtọ́nà ọba láìpẹ́ Olúwa láìkí consistency tó bá ti mọ̀ pé bá àsìkò lórí máa ké tó ní máa ṣe kìí àrùn lé rẹ̀ lójúmọ́. wà ìkọlà kódà kó kéré Kódà kó kéré Olúwa fẹ́rẹ̀. tó bá jẹ́ ìpé ní subhanallah 33 náà lọ́wọ́ máa ṣe lójúmọ́ Tó bá jẹ́ pé subhanallah 33 tó fẹ́ máa ṣe lójoojúmọ́. ó yá tukọ̀ wá lọ fẹ́ sí 10 million lọ́jọ́ kan kọ́ wá da gbogbo ẹ̀rù lọ Ó wá sọ ó dáa ju kó sọ pé ṣe subhanallah ìtaàsì lọ́dún 10 million lọ́jọ́ kan jàre. kọ́ wá lọ fẹ́ sí 10 million tó wá fi rí ọ wá fi rí kankan mí ṣe mọ́ Tó fi wáyé tó ọ̀dọ́. tọ́lọ́pọ̀ bá láìkì jù nínú àwọn ṣẹ́tẹ́rù rẹ̀ máa ṣe òní àdúgbò àwọn ìkọlà kódà kó kéré tí a bá ti dé tí bá ń ṣe regular Èyí tó bá ń ṣe regular tí òjò gbò lọ́kọ̀ sí ti ẹ̀ lọ́kọ̀ tí sí ẹ̀. consistency ń bẹ lórí ẹ̀ Consistency ń bẹ tó lórí ẹ̀. persist lérí ẹ̀ Tó bá sì ti lé lórí ẹ̀ tó kún ní máa. so no matter how small it is Bó tilẹ̀ wù kó kéré tó Olúwa fẹ́rẹ̀ gan-an. Tó bá jẹ́ sàárà ló fẹ́ máa ṣe tiẹ̀ lójoojúmọ́. Bó tilẹ̀ wù kó kéré tó Olúwa fẹ́rẹ̀ rẹ̀. Tó bá jẹ́ òun ló fẹ́ máa dún tiẹ̀ lójoojúmọ́. Bó tilẹ̀ wù kó kéré tó Olúwa fẹ́rẹ̀ rẹ̀. so lọ́wọ́ bá sọ ìpè ní ìwọ́n á sọ fún yín pé ní àṣẹ lọ́rọ̀ èèyàn mọ́ kò ní ẹ mọ́sẹ̀ kankan mọ́ ṣùgbọ́n فاقرؤوا ما تيسر منه tó bá ti rọrùn bẹ́ẹ̀ ó lè máa ṣe Tó bá ti rọrùn bẹ́ẹ̀ àbá oṣù márùn-ún ni ẹ máa ṣe. وأقيموا الصلاة وآتوا الزكاة ọlọ́wọ́ ní ẹ máa wù pé ọlọ́wọ́ ní aqimu ssalat aqimu ssalat ẹwà máa wá gbèrú Ẹ máa kírun ẹ máa gbèrú. ẹgbẹ́ kò sọ ìpè ní sọ́ọ̀lù sọ̀lá Àkímú sọ̀lá ẹgbẹ́rún dúró. olú aqimu ssalat Ẹgbẹ́rún dúró ẹ máa pèrún. so ìkọ́mà pé ìkọ́mà tó sọ láti kẹ́ ìgbéhùn dúró ìtumọ̀ ìgbéhùn dúró ni wípé gbogbo nǹkan tó bá rọ̀ mọ́rùn establish Gbogbo tó bá ti rọ̀ mọ́rùn ẹ establish ẹ̀. kẹsẹ̀ pé ní kọkà kírun lásán kọ ọmọ bá ti lọ ọ gbé látọrí pé gbogbo tó rọ̀ mọ́rùn ọ rí pé gbogbo ẹ̀ lọ gbé dúró tí kẹ́kọ̀ọ́ láàyè bẹ̀ Ó rí pé gbogbo tó rọ̀ mọ́rùn ló gbé dúró tí nǹkan tó dẹ̀ láàyè ń bẹ̀rù. aqimu ssalat Èyí tí Ọlọ́run sọ nípa pé ẹ máa wákàtí ẹ̀kẹ́ kírun lásán lọ́wọ́ kọ́kàn kí ọ̀bí wọ́n rí pẹ̀lú àwọn kàbí tó súnmọ́ sí wọ̀ ọ̀sán ọ̀sán ìwọ̀n láàrin tí ó pé ọ̀sẹ̀ ìwọ̀n láàrin tí ó pé ọ̀sẹ̀ mọ́ra rẹ̀ tí ó pé ó dúó déédé lórí ìdúó dúró lórí ẹ̀ ó wí ó kú dáadáa ó farabalẹ̀ ó fẹ́ dáadáa ó forí balẹ̀ dáadáa ọ̀pọ̀ ìpàdé dáadáa. gbogbo tó bá yẹ kó ṣe dáadáa lọ ṣe dáadáa bẹ́ẹ̀ Gbogbo àìkú ṣe dáadáa ló ṣe dáadáa bẹ́ẹ̀. pé وأقيموا الصلاة وآتوا الزكاة ẹ wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àyè lọ́nà wọn bá máa ń so ìrun àti zakati pọ̀ Wà ẹ máa rí pé ọ̀pọ̀ ọgbà lọ́dọ̀ tó bá ti sọ̀rọ̀ ọ̀run yóò sọ̀rọ̀ zàká. yóò ní aqimu ssalata wa atu zakata A ní ẹgbẹ́ ìrun dúró ẹ̀dẹ̀ mú zàká jáde ẹ̀tún yọ zakati ẹ̀tún yọ sọ zàká. ìtumọ̀ rẹ̀ ní wípé kó dà nínú ìwádìí àwọn afá sọ pé 82 times ọ̀nà 22 Àwọn nínú àbájọ Al-Qur'an lẹ́tì máa ní tọ́nà ọgbọ́n máa sọ láti pọ̀ mọ́ zakat Ọlọ́run sọ nínú Al-Qur'an ní 82 times tó ṣe kan tó kọ̀lẹ́tì ìrun àti zakat papọ̀. kí ni rísì ní pé irun onímọ̀ jẹ́ connection láàrin ìwà àtọ́lọ́ Ìrun òní connection láàrin ìwọ àti Ọlọ́run.
connection láàrin ìwọ àtàwọn èèyàn. Sàkáàtì yóò máa jẹ́ connection láàrin ìwọ àti Ó èèyàn. ní pé ní sàkáàtì tó ọba yọ àwọn èèyàn ní ó ṣe kéde wọ́n ṣàǹfààní bẹ̀. Irun wà tọ́lọ́run ní ẹjọ́ ṣe kéde. Àṣẹ Ọlọ́run olùrò. Ó ti ẹ̀jẹ̀ pé ní sàkáàtì tó ṣe òun náà Ọlọ́run fún ọ ládàá rẹ̀ o. Ṣùgbọ́n connection yà àárín èèyàn ní tó láwọn èèyàn ló benefit ní ọkùnrin ní sísẹ́ ní benefit ní ọ̀tọ̀. Ẹ̀tọ́ Ọlọ́run lórí ọmọ ènìyàn tọ́mọ ènìyàn gbọdọ̀ ṣe pé kó kírun. Ìrun tí ọ̀rẹ́ bá kí nísìn kí ni benefit tó benefit? Èrò tí àwọn ọ̀ṣùnmọ́ bá kí ní ìsìn àǹfààní wo ló fẹ́ ṣe fún mi. So òun ni ó ṣe láǹfààní yóò sì máa jẹ́ connection láàrin wa àtọ́lọ́run rẹ̀. Òun náà ni ó ṣe ní àǹfààní yóò sì máa jẹ́ connection tó ń gbọ́ láàrin wa Tó bá àtọ́lọ́run yọ rẹ̀. sàkáàtì tó gbé fún mi nísìn. Ṣùgbọ́n tó bá yọ sàkáàtì tó wà lọ́wọ́ àbá wa. So ìyẹn ni connection ti ń bẹ láàrin mi. Òun àti ẹ̀ òun ni connection ti bẹ láàrin mi. Ṣùgbọ́n tó wọ́n máa sọ àbá fún wa. wa wípé ojúṣe sọ́nà ṣe Ojúṣe rẹ sọ́nà make sure kó o ṣe o. ojúṣe sáwọn èèyàn náà ẹ̀ gbọ́dọ̀ fílẹ̀. Ojúṣe sáwọn èèyàn ò gbọdọ̀ fílẹ̀. Ojúṣe ọkọ síyàwó ọkọ ṣe o. Ojúṣe ìyàwó sọ́kọ ọkọ síyàwó náà ṣe o. وأقيموا الصلاة وآتوا الزكاة Ọlọ́run tí wọ́n sọ fún wa pé àkíyèmú sọ́láàtì. واركعوا مع الراكعين. Tọ́nà ní ẹ máa gbé ojú Ọlọ́run àwọn ẹgbẹ́ òdúró. ọ̀pọ̀lọpọ̀ ààyè lọ́lọ́run bá ti máa ń sọ ọ́ bẹ̀ fún wọn náà lọ́ta. Ọ̀pọ̀lọpọ̀ ayé lọ́lọ́run ti sọ fún wa nínú Al-Qur'an. Wọ́n ní wípé ní àwọn generation táwọn á lò láyé nísìnyí. Àwọn generation tá à ń lò láyé nísìnyí. Àmọ́rígbọ́n mi wò. Àmọ́rígbọ́n bèrò. Àwọn kan máa ń sọ ó ní sí gbogbo ẹni tó kírun ló wà nìjọ náà. Àwọn kan sọ pé sí gbogbo ẹni tó kírun ní wà lónìí náà. Ṣé bá àwọn kan tó jẹ́ pé wọ́n kírun wọ́n sì wà nìjọ náà. Ìbá aláwọ̀ tí ò kírun ní wà lónìí náà. Àwọn akọ́lé rẹ̀ pé bẹ́ẹ̀ ni òótọ́ ni aláwọ̀ tí wọ́n kírun náà sì kéde. Àwọn aṣọ wa pé bẹ́ẹ̀ ni òótọ́ ni aláwọ̀ tí Ṣùgbọ́n wọ́n nígbà kírun. wo? Nígbà wo nìyẹn ṣé kírun tó dé? Nígbà wo? Nígbà wo nìyẹn? Generation wo nìyẹn? Ṣé nígbà tí àwa wà yìí nírú rẹ̀ ṣẹlẹ̀ àbí nígbà tí ìrun ò tí ì dé? Ṣé nígbà tí irun ò tí ì dé ni àbí nígbà tí irun dé? Kódà ètò sọ náà lè ṣẹlẹ̀ lásìkò tí wà yìí. Èyí tí o sọ yẹn ó lè ṣẹlẹ̀ lásìkò tí wà yìí. Ṣùgbọ́n ohun ta ni ó ṣẹlẹ̀ sí? Ṣùgbọ́n níta ni ó ṣẹlẹ̀ sí. Torí ẹlòmíì wà gan-an nígbà tí wọ́n máa kàn kí ó ṣe gbogbo ẹni tó kí ló wà nìyẹn náà àwọn tí ò kí ó sì wà nìyẹn náà. Ṣàárọ̀ tí ó kírun tí ó kírun wálé ọ̀dẹ́ náà. Àgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tó ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n àwọn tó ṣẹlẹ̀ sí. Irú ẹni tó lè kó fa bẹ́ẹ̀. Ìwé tó lè kúrú máa bẹ́ẹ̀. Tó sọ fún wa pé kò kírun ó sì padà rálìjẹ́ náà. Ó ní bóyá ẹni tó jẹ́ pẹ́lẹ́ bọ́ọ̀lì tẹ́lẹ̀. Wọ́n ní tí ó jẹ́ pé ẹlẹ́bọ̀dì tẹ́lẹ̀. Ilẹ̀ ń gba ìsìláàmù báyìí. Ibi títí ń gba ìsìláàmù Ọlọ́run tí ìfún láǹfààní kó kírun tó fi jáde láyé. Ó dẹ̀ ó ti ń bá bọ̀ ti pẹ́ ẹ̀bọ̀n ní ìṣe tẹ́lẹ̀. Ó wá kú díẹ̀ tí ó bá ìsìláàmù tó báyìí kó lọ bá Lásárì lọ́lọ́ máa bẹ̀rẹ̀ وأقيموا الصلاة irú yẹn la sọ pé ó lè ṣẹlẹ̀. Táwọn Ṣé bá wà yìí? ẹni tí ò kírun tó ṣe kéde tó sì tó di ọmọ àlùjànnà. Ẹni tí ò kírun tó lè di ọmọ àlùjànnà. Ṣùgbọ́n lásìkò tí wà ẹ̀ ọ́ kírun. Ṣùgbọ́n lásìkò tí wà ẹ̀ ó kírun. Ọjọ́ mùsùlùmí ọwá ti jẹ́ mùsùlùmí bí ọlọ́dún mẹ́wàá wá náà kírun pé ṣé gbogbo ẹni tó kírun ní ọ̀rọ̀ àlùjànnà. Ọ̀sán náà jẹ́ nìyẹn. Ọ̀sẹ̀ ìsìláàmù ọdún mẹ́wàá ọwọ́ ẹ̀ láti ta àti ṣe yẹn gbogbo lábẹ́ àti ìrì. وأقيموا الصلاة Kì í ṣe nǹkan kékeré. Ẹ̀rọ kìí ṣe kékeré. Ọlọ́run ọmọ ò lè fi ọwọ́ kékeré mú. Ọlọ́run lè fi ọwọ́ kékeré pè ó. Ẹnìkan ti sọ ọjọ́ kan ní ẹ̀sìn máa ń halẹ̀. Ẹnìkan lè sọ pé ẹni máa máa lẹ̀. Ìbá ara wọn àbá àti wọn kírun. Síbá aláwọ̀ àbá àti wọn kírun. Kẹlẹ̀ sọ bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ Kódà síbẹ̀. ẹnìyẹn tó wọ́n sọ pé àwọn tí òun mà ní kì í ṣe pé ó rújú. Ẹ mọ̀ bí ẹgbẹ́ pé ó fẹ́ ẹni tó náà ní àti rán àbá. Ẹni tó ní àti irú ó bẹ́ẹ̀ Rán rán àbá àbá àwọn àwọn èèyàn èèyàn. kí ni ẹ̀sìn máa halẹ̀. Ẹ̀sìn máa halẹ̀. Àwọn àbá kan gbẹ tó yẹ kí àgbà falẹ̀. Àwọn àgbà àti wọn kírun.
ẹni máa lẹ̀ a máa gbà bá tí wọ́n máa pa àrùn tí wọ́n máa ẹ̀tọ́ ọ̀run tí wọ́n máa jìyà tí wọ́n ilé ẹ̀kí o. dákun sísáré yóò papọ̀. sọ pé dákun sísáré ìkọ́ àti máa papọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ sáré. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní sáré tẹ̀lé. ẹ̀tọ́ wá ti rí pé kò má ṣe ẹ̀tọ́ náà ṣe ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ tẹ̀lé. ẹni tó bá ti mọ̀ pé kò má ṣe ẹ̀tọ́ náà ṣe é ṣe lẹ́nu kó tẹ̀lé o. gbogbo ẹni tó bá fẹ́ là níbi ẹ̀sìn táwa yìí. gbogbo ẹni tó bá fẹ́ là níbi ẹ̀sìn táwa yìí. pàtàkì jùlọ ẹni tí ó mọ bóyá ọtí ìgbà sílámù lọ ọwọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà. bóyá ọtí ìgbà sílámù wọ́n ti jẹ́ ọmọ mùsùlùmí nǹkan wá ń dà wọ́n lọ́wọ́ èyí tí ó béèrè jù lásìkò náà lò láyé lónìí tí gbogbo ẹ̀ fẹ́ dàbí kó dàgbọ́n ara wọn pé wọ́n wò yẹn sẹ́sì. máa wọ́ ìyẹn sẹ́sì. àgbàfà ni máa wò sẹ́sì. àgbàfà máa wò sẹ́sì. ọmọdé àfà ni máa wò sẹ́sì. ọmọdé àfà máa wò sẹ́sì. وأقيموا الصلاة وآتوا الزكاة. Wọ́n sọ wípé agbára ṣe ṣe torí ẹ̀tọ́ lọ fẹ́ wò yẹn aburú tí ń bẹ́ẹ̀ wípé ní ẹ̀tọ́ lọ fẹ́ wò yẹn àhàmọ̀ bóyá tó dúró déédé ni. ẹni tó ló fẹ́ ṣe mẹ́tọ̀ nínú religion àmọ̀ bóyá ó dúró déédé. So tẹ́tọ̀ ò bá ti wá dúró déédé tí wọ́n wá ń rí bẹ́ẹ̀ nìyẹn ṣe ń ṣe ó wà á rò pé ìṣe tí ń ṣe ti Islam mú wa ni. tó bá ti wá wo mẹ́tọ̀ rẹ tó wò nípa Islam nípa ẹ̀sìn Islam tó wá rò pé à ń ṣe déédé ìjọ tó bá rí pé àṣẹ ní kú síbi kan báyìí ló wọ́n lọ́wọ́ pé bí ẹ̀ ṣe máa ń kú síbi kan ní Islam ni. So lè nímọ̀ wípé ní Islam kọ́ pápọ́sẹ̀ bẹ́ẹ̀. ó lè nímọ̀ pé Islam ó bọ́ pápọ́sẹ̀ bẹ́ẹ̀. ìlú àkọsọ̀ confusion máa yẹ tiẹ̀. àwa àtàyè ẹrú. ṣùgbọ́n lọ stọ́dí mùsùlùmí stọ́dí Islam gangan kí ni Ọlọ́run pè ní Islam kí ni àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pè ní Islam kí ni àwọn àfáà pè ní Islam kí ni Islam mú wá oríire oníbẹ̀ẹ́nù Islam dáadáa oníbẹ̀ẹ́nù Islam kí ni Islam fẹ́ wá ṣe fún wa oríire oní ó jẹ́ sí àtàbá ṣe Islam kí ni àbọ̀ tí ó padà ṣẹlẹ̀ sí àníbàtà bá ṣe Islam yẹ gẹ́gẹ́ ní ọlọ́sọ́dí. Study Islam, research about Islam, research nípa àkọwálù àwọn àfáà Islam. tó bá tí wọ́n ṣe yẹn tán lẹ́yìn ìgbà yẹn ni wọ́n sì wá wọ àwọn scholars àwọn tó wò pé àǹfààní ọwọ́ àwọn àwòrán ní tí wọ́n ṣe yẹn só bá tí wọ́n ti rí rìsáàchì ẹ̀gbá nípa tí Islam tó bá wọn. àwọn àfẹ́sì lọ́wọ́ tí wọ́n sọ ṣé tí wọ́n wá sọ yẹn tó bá tí Islam sọ. torí pé ní tó bá kàn wò pé ọkàn sàrédé ní àfáà kan láwùjọ ti alóhùn tó bá kàn sàrédé lọ mú àfáà kan bẹ àfáà yìí ní àfáà. ọkàn ní àfáà kan láwùjọ ọkàn yìí. ọkàn ní àfáà kan láwùjọ wa. wá ní òní mẹ́tọ̀ rẹ̀. wá ní òní mẹ́tọ̀ tààlà àfáà rẹ̀ mẹ́tọ̀ wá ìwọ ò sì mọ̀ bóyá ojú ọ̀nà kí n lò ní wà tó lẹ́nu òní. ó lè mọ̀ bóyá kì í ṣe ojú ọ̀nà kan ní àfáà wa. ẹlòmíì lè mọ pẹ̀lú ẹ̀ láàfáà tó jẹ́ pé níbi tó ń gan tó sì kú bá wọn. ẹlòmíì lè máa pẹ̀lú àrẹ láàbá o ó yẹ pé tó dúró sí kò bá wọn o. àbí nígbà táwọn ní àfáà rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yà lọ kí ó tó lóhùn lọ. àbí nígbà tá a bá ní Àbí àwọn sọ wípé èèyàn tá a ní kó wá lọ kírun tó wá wọ lọ́sẹ̀ náà ní ìfìmílẹ̀ ayélujára ẹgbẹ́ kírun ni. àbí tó wá ní wípé ẹ̀kàn wá kíyèsí pé jímọ̀ nìkan ìmọ̀ kí n tiẹ̀. Jímọ̀ tó wá ti jẹ lẹ́yìn jímọ̀ ẹ̀ lè rí kó kí ìrun kẹ̀kẹ́. Jímọ̀ àti mọ́sálásí kò ní lọ ẹ̀ tó wá tiẹ̀ ní báńkì kàpé tiẹ̀ kí ọmọ ẹ̀ ní báńkì. Jímọ̀ kò ní kí mọ́sálásí kò ní lọ lórí ìka ọ̀pẹ́ pé wọ́n yẹ wọ ẹni yẹn ni wọ́n fi ṣe mẹ́tọ̀ tó ń wò wọ́n rò pé bóyá òjò náà yẹn ni àbí júmọ̀ nìkan lè yẹn máa kí Islam yìí sì kò sí sọ fún wa pé júmọ̀ nìkan lè yẹn máa kí gbogbo òun lè yẹn máa kí. Islam sọ fún wa pé ìjọ Jímọ̀ nìkan mùsùlùmí lọ gbogbo òru ìyẹn máa kí o. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. ibi láti máa ọlọ́run ọ̀rọ̀ ṣe é o.
fọ̀rọ̀ ń ṣeré o. Ọlọ́run kò fi ọ̀rọ̀ ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà Qur'an àdìbìtọ́ lọ sọ ìpinnu wà fún imú sọ́láàtà. Ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n bá sàbúrà. Zakata. Ó ní ẹ̀kẹ́ bẹ́rù kúrò. Wọ́n kà máa ọ̀rọ̀. Ó ní ẹ̀yọ sàkà. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. Ọlọ́run ní ẹ máa gbèrú tó, ẹ máa yọ zàká. Ẹ bá tún tí wá láwọn tí tẹ́kọ̀ọ́ fọ́nà ẹ̀ tó ṣe gẹ́gẹ́. Ẹ tọ́kẹ̀kọ́ pẹ̀lú wọn ẹ̀ lọ́kùnrin pọ̀. Ọlọ́run ẹ máa bẹ̀rù dúró, ẹ máa yọ sàkà. Tẹ́gbà tí wọ́n láwọn tó ń tẹ́kọ̀ọ́ pọ̀ tí wọ́n bá òfin Ọlọ́run, ẹ tú tẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn o. Tẹ́gbà tí wọ́n láwọn tí wọ́n forí kalẹ̀ fún Ọlọ́run, ẹ fi orí kalẹ̀ pẹ̀lú wọn fún Ọlọ́run o. فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. Ọ̀ranyàn ni ìran lórí Mùsùlùmí, ó dẹ̀ ní àkókò. A fi àkókò sí. Sotúmọ̀ rẹ̀ ní wípé ní irun kọ̀ọ̀kan ó ti lákòókò tiẹ̀. Àsùbá ó ní àkókò tiẹ̀. Àzúrì ó ní àkókò rẹ̀. Ásírì àlásàrì ó ní àkókò rẹ̀. Mọ́gárìbì ìrun ìrọ̀lẹ́ ó ní àkókò rẹ̀. Ìṣáì ìrun alẹ́ àti lọ́sùn ó ní àkókò rẹ̀. إن الصلاة على المؤمنين إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. Gbogbo tí a bá ń ṣe o. Lásìkò òun bá fi wọlé. Lásìkò òun bá fi wọlé. Ẹjẹ́ apáti. Ẹja pátí o. Ó bá wà fún àná wípé. Ó bá àwa àfà ó bá wa wípé yẹn o. Bá wà náà wí. Àfà Usmanu ó bá Tá a wa bá ti rí wípé ní òde tá à ń ṣe. tá a bá ti mọ̀ pé òde tá ń ṣe. Tí àyílá ti bọ́ máa lọ́wọ́, aláṣáájú ó tún wọlé wá wá pé kí ló ń tà lé kóòtù òde ká lọ kí òun ká dẹ̀ padà wá máa sòdé wá. Tá a bá ti mọ̀ pé àbẹ̀rẹ̀ òde ló wà. Àti wá náà. Àlásàrò ó tẹ̀ bá wa ní ibi bẹ̀. Kí ló dé tá a ti mọ̀ pé ìdí ó tẹ̀ wá lọ́rùn yẹn? Tá a bá ti mọ̀ pé lòsì ẹja kọ́ọ̀tì ẹ̀ ká lọ kí òun ká wá sí. Ìtàpá náà làápa. Ìtàpá làápa o. Ìtàpín náà làápín. Ìtàpín náà làápín. Àyálùkọ́ ẹ̀ta pẹ́ẹ́pẹ́ náà kò lè kú tán gbogbo ìṣòro ayé wa. Gbogbo ìṣòro ayé wa, gbogbo responsibilities wa, ìta abẹ́ kí ẹ̀nà kò lè gbọ́. Gbogbo bùkátà ayé wa kò lè gbọ́. Gbogbo bùkátà ayé wa kò lè Gbogbo gbọ́. tó fẹ́ náà fún wa náà kò lè gbọ́ gbogbo Gbogbo ìṣòro ayé wa. tó fẹ́ náà fún wa náà kò lè gbọ́ gbogbo Kí ẹ̀. alẹ́ta ní sọ pẹ́tọ̀ níbi tá a bá tó lọ́nà dé. Kí ló dé tá a ní sọ pé tá a bá tó káàdùn dé? Ṣé bí a fẹ́ pẹ̀lú sọmọdé ti kú? Ìbẹ̀rẹ̀ apọ̀sí báyìí. Ẹja lọ kírun náà. Tá a bá ti wá kírun dé, á sì kọ̀ntínú bí tá a bá dé. Ọkà gbogbo owó sì balẹ̀. A pọ̀ sí láì torí pé bí tá a dé ìrun ti wọlé ẹja lọ kírun. A sì sọ fáwọn ìjọ náà pé tọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sìn rẹ̀ kìí ẹ̀yin ẹ̀bẹ̀rún ọlọ́run ẹni bẹ́ẹ̀ padà wá ẹ má da àgọ́ aláwọ̀ A sọ fún ẹ má da òde olóde irun ṣẹ́bí tá ń bá jẹ́ bí tá ń bẹ̀ tẹ́ ẹ fẹ́ tú òde olóde. ẹ má tú òde. Àbí Ẹ má tú òde olóde. ìtẹ́ fẹ́ tú òde ẹ fẹ́ tú òde olóde. Ẹ fẹ́ tú òde olóde. Kẹ́ má fi bàná owó jẹ́ kí n Ẹ má fi bàná owó jẹ́. ẹ sọ fún wọn pé ìjà kí kódà olóde gan lè ti make arrangement pé pẹ̀lú táìmù tó ń fíksì. Olóde Lọ́pàá ti bẹ̀rẹ̀ ètò ó ṣeé ṣe kí irun bá wa ń bẹ̀ á gbogbo ilé ọlọ́run ló mọ̀ ẹ́ sì ti ṣètò ẹni ẹ́ ṣètò omi tá a fi ṣàlọ́ àlá á sì kírun níbẹ̀ bàbá sì kírun bẹ̀ tán olùkàlùkù ó sì tún jókòó padà á sì máa bẹ́tò wa lọ ọkàn wọn ó sì balẹ̀ àti jókòó ọkàn wọn bẹ̀rẹ̀ yóò balẹ̀ àti máa ṣètò lọ. Gbogbo òṣèlú Mùsùlùmí tẹ́
gbogbo àwọn tó bá jẹ́ àgbà àfáà níjókòó. Ó wá ń lọ sọ́dọ̀ àwọn àgbà. Tó ní pé àgbà àfáà ní gan ni wọ́n sọ pé sékèfé wà làwà yòókù tá a jókòó. Àgbà àfáà rẹ̀ sọ pé olùkọ́ ló bẹ́ẹ̀ tó bá gbà níjókòó nígbà táyà sékèfé làwà yòókù tá a jókòó. Náà sọ pé ní pèlú alẹ́ yìí gangan ni ẹ fi àgbà ayé tó. Àní ẹ̀yìn gangan ni ẹ fi àgbà tó. Lẹ́yìn bá ti fẹnu alẹ́ ìgbà lẹ́yìn tẹ́ ìgbà pàtẹ́ bá ti gba mẹ́kìtẹ́ sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn ẹ̀yẹ wọ́n tẹ̀lé lójú ẹsẹ̀. Gbogbo àwọn tó bá sì ṣe kí ní gbogbo náà padà wá jókòó. Ẹ̀yà àgbàlagbà ẹ̀fẹ̀. Ṣùgbọ́n pàtàkì tẹ́ bí àgbà yẹn gangan tẹ́ bá ti tẹ́yìn náà bá ti mú máa rẹ̀ tẹ́lẹ̀ àti tẹ́yìn sọ fún àwọn tó bá rẹ̀ lé sáwà ìwà ajá kéfèé ni. Wọ́n ò pé kéfèé sáwà sọ pé àdékì tí a ní. Wọ́n sọ pé ẹ̀dẹ́. Ṣùgbọ́n ẹ̀mẹ́jà ajá àkókò rẹ̀ lọ ká kí náà là ń sọ. Ẹ̀mọ́ jẹ́ ẹ̀yìn àgbààfà àwọn àgbààfà ẹ̀dákun ẹ̀mọ́ ìdásíkò òun lọ. Ìyẹn gan Ìyẹn gan ni ó kó iyì àtẹ̀yẹ bá ní níjókòó yẹn. Ìyẹn gan ni ó kó iyì àti ẹ̀yẹ bá ní níjókòó yẹn. Ètí máa kó àbùkù wá ní wípé ní àwọn tá a wá ń ṣe wá sí fún. Ìyí tí wọ́n máa kó àbùkù bá wọn. Ó tẹ̀lé pé ní àwọn náà wọn ò ní kan ṣe tẹ́lẹ̀ o. Àwọn tó ń tẹ̀lé wo ní. Ẹlòmíì tó ní pé kò lọ́wọ́ tó fẹ́ náà tẹ́lẹ̀ kò ní kan ṣe tẹ́lẹ̀ kò ní ìgbẹ́ni lọ́wọ́ àti wà dìde ó lè má kàṣùbà. Yóò wá ló lọ kírun. Yóò tún apẹ àwọn ọmọ mélòó lẹ́gbẹ̀ẹ́ pé ẹja lọ kírun. Sẹ́mi ẹgbẹ́ ló ti dàgbù sẹ́yìn lára. Ẹgbẹ́ ó ti dàgbù sí lára báwọn. Ó ń yan ẹ̀rẹ́ kò yí kírun náà tẹ́lẹ̀ ìwò wọn lá. Èyí kírun. Ṣùgbọ́n fẹ́ fi gba sáà níjòkó. Ṣùgbọ́n fẹ́ fi padì ìdí níjòkó báwọn àbáyẹ ní kírun. Àwọn ìgbà níbẹ̀ náà tí wọ́n máa sọ pé ogún náà mo lè tún mọ̀ ní olóògbélẹ̀ ìwò lọ́wọ́ yìí. Fẹ́ràn owó ju àwọn àṣà. Fẹ́ràn owó ju. Ṣé ìwọ ló wá kó yìí báyìí ìwọ ló kọ́ báyìí. Èwo ló kó yìí báyìí. Àgbà àfáà tó bá ti wà ní òkú ló lè ṣe àtúnṣe yẹn máa ṣe. Àgbà àfáà tó bá ti wà ní òkú tó jẹ́ jókòó àgbà kó máa ṣàtúnṣe bó láti kírun. Ẹ ṣe o. Ṣàbàdà. Ẹjọ́ ẹ ṣe nítorí Ọlọ́run tá a mọ̀ bójú lọ àtàgbẹ́ bàbá mọ̀. حافظوا على الصلوات والصلاة الوسطى حافظوا على الصلوات والصلاة الوسطى Ẹ máa sọ ni. Ẹ máa sọ ni o. Àwọn àrùn kọ̀ọ̀kan ẹ máa sọ. Kó bá ti fẹ́ débẹ̀ ẹ máa sọ. Zúrì ti fẹ́ lé o. Ẹ ti máa sọ. Ẹ máa retí kẹ́ ẹ máa sọ àsìkò Àsìkò ti fẹ́ tó. Ẹ máa sọ. Àsìkò àsìkò ti fẹ́ tó. Ẹ máa sọ. Iṣẹ́ ti fẹ́ tó. Ẹ máa sọ. إلا يقاتين حافظوا على الصلوات والصلاة الوسطى owó tẹ́sí yóò ti fẹ́ wọ ìnara ìfà òdòwò ó máa lọ ọjà pọ̀ tó bá dáa ọlọ́ni ẹ mójú tó nẹ mọ́jọ ọjà pọ̀. Ọ̀tà yóò ti mẹ́ lára obìnrin tẹ́ ẹ̀ máa ń nájà àsìkò yẹn tí o bá ti wá wọlé torí pé ẹ fẹ́ jèrè ẹ dákun ẹ lọ kírun. Pásọ̀kù yìí ti á sì ti rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti ń change ní abala bẹ́ẹ̀. Àdúgbò ọmọ Ọlọ́run. Kọ̀ọ̀kan ti ń change. Nígbà tí ó bá dé wípé ní àwọn táwa ń ṣe wáàsí fún. Ẹ lọ́wọ́ wọn gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ yẹn gbogbo àwọn oníṣòwò kọ̀ọ̀kan níbi iṣẹ́ ọwọ́ wọn láti wọ́n ti demarcate nìkan láti ní mọ́sáàsì wọ́n ti ní mọ́sáàsì bẹ́ẹ̀ sí. Wọ́n ti ní mọ́sáàsì níbẹ̀ kó. Lásìkò tó bá tó bá yẹ ti fún ọmọ pé àwọn ẹja lọ kí wọ́n sì lọ kí wọ́n sì kó lọ́wọ́ fún padà sẹ́ni iṣẹ́ wọn. Àwọn tá à ń ṣe wáàsí fún tí wọ́n yẹ sáfà làwọn ti mójútó ìpọ́ ní tíá. Gbogbo àwọn businessmen tẹ́ ṣe wáàsí fún pé ká máa kírun láti kírun gbogbo àwọn ìyá lọ́jà tẹ́ ṣe wáàsí fún pé ká máa kírun àwọn àbá ẹ̀dá mọ̀já kírun. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfà tẹ́lẹ̀ mọ́lọ́ọ̀ kẹlẹ́fẹ́ máa ń rí Ọlọ́run fi. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àbá tẹ́lẹ̀ mọ́lọ́ọ̀ tẹ́ wá lẹ́fẹ́ rí Ọlọ́run fi. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ máa fẹ́ rí Ọlọ́run fi. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fẹ́ máa rí Ọlọ́run fi. Tó lẹ́sì máa wo pé ẹran kìíní kan fẹ́ tu ilẹ̀ wà máa wá tẹ́lẹ̀ túra ilẹ̀ tẹ́yìn ní ọmọ pé ẹ̀rọ fẹ́ jọba sí. Ẹ̀jẹ̀ mọ̀ pé ẹ ti bọ́ sọ́wọ́ ẹ wà fẹ́ túra nílẹ̀. حافظوا على الصلوات والصلاة
tí ó lè gbà kí wọ́n ká ẹ̀mọ́ lórí, tí ó lè gbà
kí wọ́n dánwò fún ẹ tọ́kọ̀kọ̀ náà nìyẹn. فويل للمصلين. Ìtọ́nà ọba sọ fún wa ń bẹ̀rẹ̀ pé ìwọ̀n máa ṣe lọ́wọ́ kò ní ti àwọn àgbájẹ́ ìwàjẹ́ ìdìbò. Àkíyèsí. Òpó ẹgbẹ́ bá rí bóyá ń wà kú kan, bóyá ń jalè ní, ìmọ̀tí ni, ìṣèṣì náà ni. Irú àwọn ọ̀wà kan tó sáàjẹ́ pé wà ní ìdìbò tẹ́lẹ̀ pé wà tí kò dáa ni. Tí bá kírun, ẹni pé ìwà yóò dínkù lára ẹ̀. Ẹ̀rí pé gbogbo jalejale ayé tí bá wá ń kírun níwọ̀n ni ó mọ̀ bí ó ti jalè mọ́. Àwọn ayẹyẹ tí ó sọ wípé òun ẹnìkan tó jẹ́ pé ní máa ń wà báyìí, tí máa ń wà báyìí sí tí máa ń kírun náà. Àádẹ́wà alẹ́nìkan tó sọ pé àbáyẹ kò sí tí ó lè mú àbí ìgò ọtí àbìdí rẹ̀ tilẹ̀ ní ó sì kí èrò ju ẹni tó rò pé ó lè kírun yẹn. Yóò àṣọ bẹ́ẹ̀ wá ní sì tó ń wà dé gbèdégbè ẹ sọ fún pé irun yẹn ò tí ì dúró dára rẹ̀. Ẹ sọ fún un pé irun yẹn kò tí ì dúró dára rẹ̀. Kò tí ì máa kírun yẹn tẹ̀mítẹ̀mí. Kò tí ì máa kí tẹ̀mítẹ̀mí ni. Tí bá ti ń fi ẹ̀mí tẹ̀mí tọkàntọkàn ìgbà fọ́nà tányáyá ìdúró tó lọ́wọ́ wa tányáyá tí bá ti fi kírun gbogbo àdébí ìyẹn tó kúrò wá. Tí bá ti di gbogbo tí ẹ̀ fi kírun, tí bá ti di kírun, ẹ̀ fi gbogbo tó ń ṣe rẹ̀ bẹ́ẹ̀ ló padà sílẹ̀. Gbogbo wa ní pípé ìgbé yẹn kò lọ́wọ́ igbó tí mo yóò filẹ̀. Igbó tí mo yóò filẹ̀. Colorado tí mo yóò filẹ̀. Colorado tí mo yóò filẹ̀. Kàná tí mo yóò filẹ̀. Kàná tí mo yóò filẹ̀. Lọ́ọ̀bù tí mo yóò filẹ̀. Lọ́ọ̀bù tí mo tí ó filẹ̀ ẹjọ́ máa kírun ìgbà ní Tí bá ti kírun yẹn dáadáa. Tí bá ti kírun yẹn dáadáa. Tí irun yẹn wọ̀ dáadáa. Tí irun yẹn wọ̀ lára dáadáa. Tí ó sì fi wákàtí kanlẹ̀ tí ò máa kí. Tí ó lè fi wákàtí kan lẹ̀ tí ò máa kí. Tó máa ń ṣe dáadáa tí fẹ̀mí tẹ̀mítẹ̀mí kí dáadáa. Tí wọ́n ṣe dáadáa. Gbogbo ẹ̀ bóyá. Gbogbo bóyá. Ìwà yẹn ó padà kó lọ́wọ́ ẹ̀. Ìwà yẹn ò padà kó lọ́wọ́ ẹ̀. Inna as-salata tanha 'anil fahsha'i wal munkar. Fawailun lil musallin alladhina hum 'an salatihim sahun. Alladhina hum 'an salatihim sahun. Àwọn tí wọ́n mú ti kóró àti wọ́n máa máa máa. Fawailun lil musallin alladhina hum 'an salatihim sahun. Ẹgbẹ́ ni wọ́n máa gbé ojú sílẹ̀. Àwọn tí wọ́n máa máa lóòrù sílẹ̀ àti àwọn tí Wọ́n ti wá sọ di àṣà. wọ́n ti sọ dáṣà. Wọ́n ti sọ dáṣà. Wọ́n ti sọ di àṣà. Irú àwọn yẹn wọ́n inú tó máa bẹ fún wọn. Irú àwọn ẹ̀yẹ ègbé yóò máa bẹ fún wọn. Wailun lil musallin. Yóò kàn kò tẹ̀ ní máa kò ní fàkókò òun sẹ́mi. Kò lè tí ẹ̀ ní fi àkókò òun sẹ́ẹ̀mì. Ó ti wá sọ di àṣà bẹ́ẹ̀. Ó ti wá sọ di àṣà bẹ́ẹ̀. Tí ìṣe wípé ní bóyá ó gbàgbé àbósùn lọ àbí àìrójú kan bá Tí kò ní ó ní jẹ̀núrísì. tí è ṣe pé inú àwọn orísìí tọ́lọ̀ fún wa pé ká fi ìrólẹ̀ tọ́ba tí ìrùbá bọ́ máa lọ́wọ́ ká fi sán padà pé ìkànnú ẹ̀ ló bá ó kàn mọ̀ọ́mọ̀ látọ̀kan rẹ̀ pé kí ni ó fẹ́ sílẹ̀ ó dẹ̀ fi múlẹ̀. Sọ ti rí pé ìwé ṣe nǹkan kékeré. Ṣé ẹ tẹ̀sí rí pé ìwé ṣe nǹkan Ìwé kékeré? ṣe nǹkan tí ọkàn máa fi ọwọ́ àwẹ̀wà ọkàn máa fi mú. Ìrún kìí ṣe ní Ọlọ́run tó sọ máa yà mí. Qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un. Aflaha al-mu'minun. Ọlọ́run gbogbo àwọn amòmí ní òdodo wọ́n ti jèrè. Gbogbo àwọn òmìnir ní òdodo wọ́n ti jèrè. Gbogbo àwọn amòmí ní òdodo wọ́n ti ṣoríire. Gbogbo àwọn òmìnir ní òdodo wọ́n ti ṣoríire. Àlùjánnà ti jẹ́ ti gbogbo àwọn amòmí ní òdodo. Àlùjánnà ó ti jẹ́ gbogbo àwọn òmìnir ní òdodo. Qad aflaha al-mu'minun
àwọn tó jẹ́ pé tí wọ́n bá ti kírun wọn wọ́n á mọ páyà ọlọ́run wọn pẹ̀lú ọkàn wọn. Páyà ọlọ́run wọn máa ń kí. Pẹ̀lú páyà ọlọ́run wọn máa ń kí. Tí mo bí tó náà wá tó fèrè wá sí túmọ̀ rẹ̀ ní pé ní ìrún táǹkì àkísoríire àkíjèrè ni àkírálì jẹ́nà ni kì í ṣe àkísòfò. Ìrún tá a máa ń kí àkíjèrè ni kì í ṣe àkísòfò. Sọ́ọ̀sì wá náà ní kírun. Ọ̀sìn wá sọ pé ọ̀ọ́ni kírun. Má sọ bẹ́ẹ̀ náà. Má sọ káì, má sọ bẹ́ẹ̀ náà. Ọmọ Mùsùlùmí ọ̀sìn wá sọ pé èmi kírun. Sọ bẹ́ẹ̀ náà. Má sọ bẹ́ẹ̀ náà. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم في صلاتهم خاشعون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. واستعينوا بالصبر والصلاة. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. إنها لكبيرة إلا على الخاشعين. Gbogbo ayà náà ti ń kà látàrọ ìpínlẹ̀ rárí tó náà wá ti fi sí. Gbogbo ayà náà kà látàrọ yìí, ìbòlẹ̀ ẹni tí Ọlọ́run ṣe. Bí ó ṣe wípé Ọlọ́run wá pa wá láṣẹ rẹ̀ pé àníyàn ó yẹ máa gbé dúró. Àbẹ́ ìṣe pé àṣẹ Olúwa pa wá o, pé èrò yìí ṣe ẹ máa gbé dúró. Ẹ máa gbé dúró lọ́lọ́run sọ. Ẹ máa gbé dúró Olúwa sọ. Kódà Ànábì Muhammad. Kódà Ànábì sallallahu alaihi wasallam. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àhàdí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ló wá lórí ọ̀rọ̀ ọ̀run. Ló wá lórí ọ̀rọ̀ ọ̀run. Àrínà hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ Ànábì, ìṣe Ànábì, ìhùwàsí Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní bayna ar-rajuli. Olúwa sọ pé láàrin ọkùnrin wa bayna ash-shirki wal-kufri as-salat. Láàrin ọkùnrin tó ti gbọ́n tó ti màjúọ̀ àti láàrin ẹbọ àti láàrin kéèyàn àti kèfèrí kíyàn lè sọ́lọ̀ onímọ̀ ẹ̀rí kò gbèrú sílẹ̀. Ìtumọ̀ rẹ̀ ní pé ní táwọn Ànábì sọ bẹ́ẹ̀ ni pé ì máa gbèrú jù sílẹ̀. Ànábì sọ pé tí ó máa bẹ̀rẹ̀ láàrin yẹn báyìí. Láàrin yẹn báyìí. Kúfúrù àti ṣírkì. Ní tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ètò àlàyé kò lè mú èèyàn kírọ́ọ̀sì lọ bá ẹni tí ń ṣe kúfúrù àbí ẹni tí ó jẹ́ mùṣírikí. Òun náà ní kíni kí kó máa gbèrú jù sílẹ̀. Tó bá ti jẹ́ ẹni tí ń gbèrú jù sílẹ̀, líǹkì tó fi lọ lè bá ẹni tí
ní ìṣẹ́gun àti kèfèrí ó ti sílẹ̀ fún ọ̀nà tó gbà wọn tí o bá wá ọ̀nà tó yára sọ ní ẹni tí ò ní ṣe ìsìláàmù mọ́ àwọn tí wọn ò ṣe ìsìláàmù mọ́ náà ní kó wọn bá ṣe. ìtumọ̀ rẹ̀ ní wípé tó o bá fẹ́ jìn sínú ẹ̀ tó bá fẹ́ create barrier tó bá fẹ́ láàrin rẹ àti kèfèrí àtẹlẹ́bọ̀ tó bá fẹ́ create barrier láàrin yín ìrun yẹn lọ gbọ́dọ̀ mọ̀ gbé dúró. tó bá fẹ́ protect ara rẹ láàrin rẹ àti àwọn tí wọ́n ní kò sí ọlọ́run àbáwọn kan ní ọlọ́run wà pé àwọn ò sí ọlọ́run irun yẹn náà ló fi protect ara rẹ. wọ́n máa gbé ohun dúró. wà á máa gbé ohun dúró. wọ́n máa kírun fọ́lọ́. wà á dẹ̀ máa gbé ohun dúró. láti máa mọ̀ pé eléyìí sí kèfèrí. láti máa mọ̀ pé eléyìí ṣe kèfèrí. láti máa mọ̀ pé eléyìí ṣe ẹlẹ́bọ. láti mọ̀ pé eléyìí ṣe ẹlẹ́bọ. láti máa mọ̀ wípé eléyìí kì í ṣe tó kókó lórí bí ẹran háràhárà. láti mọ̀ pé èyí ṣe ẹni tí ó gbé okò lórí bí ẹran káàkárà. háràhárà. ẹlòmíì kan kókó lórí lásán. ẹlòmíì kan gbé okò lórí lásán. mùsùlùmí tí ń jẹ́ ìjọ ọdún lẹ́ẹ̀mọ̀ tó mùsùlùmí ni. mùsùlùmí. aṣọ rẹ̀ yóò tuntun jù. aṣọ rẹ̀ yóò wà kó sẹ́lẹ̀ bàjẹ́. àbáyà padà rẹ̀ rẹ̀ yóò máa san báyìí. kò sí ní kí wọ́n ayọ̀ ká. àbáyà rẹ̀ yóò lè ṣe òní ọjọ́ yìí nìkan náà lẹ́yìn. ṣàlàbíà rẹ̀ òní òpèpè jù tí wọ́n lọ jù. mùsùlùmí ọlọ́dún nìyẹn. àwọn mùsùlùmí ọlọ́dún nìyẹn alóríṣiríṣi mùsùlùmí. وقال رسول الله صلى الله عليه وسلم mùsùlùmí alágbò náà sì ń bẹ. mùsùlùmí alágbò bẹ̀rù. ọjọ́ ọdún léyà àgbo rẹ̀ yóò ga jù. ọjọ́ ọdún léyà àgbo rẹ̀ yóò wà jù. yóò máa dàdúgbò láàbò yóò máa fà káàkiri kan ní irú àbò tó rà. yóò àwọn sọ pé yóò àwọn ẹ̀fà àgbẹ̀ káàkiri ẹ̀jẹ̀ àwọn máa ibi ń tẹ́ gbé ti dà àwọn wọ́n. ìṣeré àwọn àgbò lọ. ibi tẹ́ ti mọ̀ pé mùsùlùmí ni ònìdí àgbò. ìjà àgbò rẹ̀ ti mọ̀ pé àṣẹ mùsùlùmí lára. Ìtàbí máa dá mùsùlùmí mọ̀. Tàbá tètè mọ irun ni. ìta ìdá mùsùlùmí mọ̀. Àjọ rìnrìn àjò. àjọ rìnrìn àjò. Àsìkò tó àtijọ́ kí wọn náà mọ̀ mùsùlùmí bá. àsìkò olúdẹ̀ tó àjẹjọ kírun á ti mọ̀ pé mùsùlùmí jẹ́ nìyẹn. Ó kọ rẹ nìkan ò tó fún wa láti mọ̀ ní mùsùlùmí. orúkọ rẹ lásán kò tó mọ̀ ní mùsùlùmí. Torí pé ní ààrẹ tó kú ònú ẹ̀sìn Islam tí ò yí orúkọ padà tí sì ń jẹ́ orúkọ yẹn kò lẹ́sẹ̀ Islam mọ́. a ti rí ẹni tí ó ṣe ìsìláàmù mọ́ tó jẹ́ pé ó dẹ̀ jẹ́ orúkọ ìsìláàmù. Kódà yóò tún lọ di olórí ìjọ nínú ẹ̀sìn míì tó lọ yóò tún wá máa pera rẹ̀ lórúkọ yẹn pẹ̀lú táìtù ìjọ yẹn. a wá rí i pé àgbà ni nínú ìjọ tó lọ yẹn bẹ́ẹ̀ lágbà àpò. Kò sì ní chéńjì orúkọ kò dẹ̀ ní chéńjì orúkọ yẹn o. mùsùlùmí tí ń jẹ́ orúkọ mùsùlùmí ṣe orúkọ rẹ̀ wá tó wọ̀ ní ṣé orúkọ rẹ ó wá tó mẹ́ ní mùsùlùmí yìí a ti rí ẹlòmíì tí ń dórúkọ mùsùlùmí tí ó lè wá ìjẹ́ mùsùlùmí tí ń jẹ́ ká máa gbé òkú. orúkọ rẹ̀ tó wọ̀ ní mùsùlùmí o. orúkọ rẹ ò bàtà àfikọ́ máa ṣe táàfì mọ̀ ní mùsùlùmí lára táàfì wa máa mọ̀ pé mùsùlùmí lágbájá olùkọ́ máa kírun. àtàbí mọ̀ pé mùsùlùmí lágbájá ní kọ́ ọmọ kí orúkọ rẹ ò. العهد الذي بيننا وبينكم الصلاة Adébọ̀ Muhammad sallallahu عليه alaihi wasallam. وسلم Ó tún tó yé wa pé al-ahdu baynana wa وبينكم baynakum àdéhùn tí ń bẹ láàrin wa àti láàrin ẹ̀yin náà kọ́ńtrákìtì tá a jọ ní ìgbàgbé àdéhùn tá a jọ ní. الصلاة àdéhùn tí ń bẹ láàrin ọ̀gá wa tí ń jẹ́ òjíṣẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam àtàwọn o tí à ń tẹ̀lé àdéhùn tó wà láàrin wa tá a jọ bọ́lọ̀ ṣe náà ní irú. فمن تركها فقد كفر Gbogbo ẹni tó bá ti wá di pé gbèrò yẹn jù sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí yẹn. gbogbo ẹni tó bá ti wá ní pé ń gbé èrò rẹ̀ jù sílẹ̀ ó ti di kèfèrí nìyẹn o. Wọ́n ti gbèrò jù sílẹ̀ ó ti di kèfèrí automatically. tó o bá ti gbé èrò jù sílẹ̀ ó ti di kèfèrí automatically kò ní ìgbà pé àbá alágbájá kèfèrí o ṣé àbá alágbájá ń kírun. Ànábì tún sọ nínú hadith
hadith mi. Ànábì tún sọ nínú hadith mi. أرأيتم لو أن النهر بباب أحدكم Ànábì ní ẹ wòye sí. Ànábì ní ẹ̀rù sí. Kátẹ̀ wá sọ wípé akérèmọdò kan bẹ lẹ́nu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan. Káàtẹ̀ wá sọ pé akérèmọdò kan bẹ lẹ́nu ọ̀nà ẹnìkọ̀ọ̀kan yín. يغتسل منه كل يوم Tó wá jẹ́ pé ní akérèmọdò tó wá ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ ti ń sàn pé olówó ní small Ó lè sọ ọ̀rọ̀ France. Níbi ibẹ̀ yìí wọ́n ń wẹ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́. كل يوم 5 مرات Wọ́n ń wẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà àwọn lójúmọ́ dání. Láyé ní Àárọ̀. yóò wẹ̀ bẹ́ẹ̀. lọ́sàn-án ẹni Yóò àwọn wẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà àwọn olùyàgbé ìbàdàn ti ń sàn níwájú ilé rẹ̀ yẹn. bá tún alẹ́ méjì. هل يبقى من داره شيء Àhálì. هل يبقى من داره شيء Àhálì ẹ̀bùn kọ́. Ó ní àwòye sí ǹjẹ́ ìdọ̀tí kankan máa ṣẹ́kù lára ẹ̀. Ṣé ìdọ̀tí kankan máa ṣẹ́kù lára ẹ̀? Tá a bá ti ń wẹ̀ lẹ́ẹ̀márùn-ún. Tá a bá ní kó wẹ̀ láàárọ̀ tó bá ti jí, kó wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lọ́sàn-án pẹ̀lú olú tó mi, kó wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lálẹ́ tó bá ti fẹ́ sùn. Ṣé ìdọ̀tí kankan lè máa wẹ̀ lára ẹ̀? Àhálì kọ́ sábà wẹ̀. Wẹ̀ ní ẹ̀ẹ̀márùn-ún 5 times. Ṣáwẹ̀. Wẹ̀ lẹ́ẹ̀mejì kọ́. Ṣáwẹ̀ máa wẹ̀. Ó wẹ̀ wọ́n. Lákòókò kan bóyá láàrin láàárọ̀ kọ́kọ́ ẹ̀ ó ti lọ sàn. Ó wẹ̀ ó ti lọ wọ́ọ̀rọ̀ ó wẹ̀ tìbí. Ó wẹ̀ fọ́. Ó wẹ̀ fáìf. ó tún wẹ̀. Gbogbo èyí wẹ̀wẹ̀wẹ̀. Tó bá wá wẹ̀ gbogbo yẹn. Tó bá wá wẹ̀ gbogbo yẹn o. Ṣé ìdọ̀tí kankan máa ṣẹ́kù lára? Ṣé ìdọ̀tí kankan máa ṣẹ́kù lára ẹ̀? فيقول لا يبقى من داره شيء Wọ́n dá nípa Muhammad sallallahu alaihi wasallam lùgà. لا يبقى من داره شيء Ìdọ̀tí kankan ò lè ṣẹ́kù lára. Ìdọ̀tí kankan ò lè ṣẹ́kù lára rẹ̀. Kò lè ṣẹ́kù dọ̀tí lára. Kò lè ṣẹ́kù ìdọ̀tí lára rẹ̀. Tó bá wẹ̀ lẹ́ẹ̀márùn-ún tí pé lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́, ó wẹ̀ wọ́n, ó wẹ̀ tù, ó wẹ̀ tì, ó wẹ̀ fọ̀, ó wá wẹ̀ fà. Ìdọ̀tí kankan ò lè ṣẹ́kù lára rẹ̀ o. قال كذلك بكل الصلوات الخمس يمحو الله بهن يمحو الله بهن. يمحو الله بهن الخطايا يمحو الله بهن خطايا. يمحو الله بهن الخطايا Oníbẹ̀rẹ̀ rẹ̀ tí bá ń wẹ̀ ní ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́. Bẹ́ẹ̀ ni ẹni tí bá ń wẹ̀ lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ o. Ó máa jẹ́ máa wí tán. Àánùkúnmọ́lá. Pé bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń wẹ̀ ní ẹ̀ẹ̀márùn-ún ní ojúmọ́ o. Yàní tí ń kírun lẹ́ẹ̀márùn-ún lójúmọ́. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọbọ̀ ó máa lò ó tí ó fi máa pa àwọn àṣìṣe rẹ̀ tí ó fi máa bá parí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ń kírun ní ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́ tí ń ṣàlùwàlá lẹ́ẹ̀márùn-ún lójúmọ́ lolúwo máa pa àwọn àṣìṣe rẹ̀ rẹ́ o. Ó fi máa parí fún mi. Olúwa parẹ́ fún o. So ìwọ wá wò ó tó ọ̀pọ̀ tó ń kírun wákàtí márùn-ún rẹ lójúmọ́. Sọ ọmọ iye àṣìṣe tó ti ṣe, àwọn àṣìṣe tó ti ṣe wọ́n wá ti wo iye tí wọ́n ti hadà fún ọ. Ṣé òwe àṣìṣe àmọ̀ṣe tó ti ṣe tó jẹ́ pé wọ́n á ti ra dànù fún ẹ pẹ̀lú pé òun ṣàlùwàlá lẹ́ẹ̀márùn-ún òun dẹ̀ kírun rẹ̀ márùn-ún lójoojúmọ́. Àwọn oríire tí Mùsùlùmí ṣe ni ẹ̀. Ara oríire tí Mùsùlùmí ṣe yẹn o. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا Ọ̀pọ̀lọpọ̀ ọgbà nínú ọjọ́ ayé Mùsùlùmí pure fún ẹni tí bá ń ṣe Ìsìlámù dáadáa. Purification ń bẹ fún Mùsùlùmí nínú ọjọ́ ayé fẹ́ tí bá ń ṣe ìsìláàmù dáadáa o. إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله Ànábì ní nínú iṣẹ́ ẹ̀dá. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ pé onínú iṣẹ́ ẹ̀dá. إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته Nínú iṣẹ́ téèyàn ń ṣe láyé, iṣẹ́ tẹ́tẹ́dà ń ṣe láyé, tó bá wá dijọ́ ọ̀gbìn ìdá kìyàmà
àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣèṣirò rẹ̀ tí wọ́n kọ́kọ́ ní agbẹ́wẹ̀ wa jẹ́ àtúwò kí ní bẹ́ẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wò nínú iṣẹ́ rẹ̀ náà. Nígbà tí a bá kó gbogbo ẹrù wa iṣẹ́ wa tá a ṣe níwájú Ọlọ́run, àkọ́kọ́ tí wọ́n wà lọ́kọ́ tí wò nígbà tá a bá dé ọ̀dọ̀ Olúwa, òun náà ní ìran àbá Usman. وإن صلحت فقد أفلح وأنجح Bí irun yẹn bá wá dá a tán yẹ̀ wò pé kò sí irun tó gbé lérè. فقد أفلح وأنجح. Ọ̀rẹ́ lálàáfíà irun dáadáa lọ gbé wá irun tí ò sáàyè ń bẹ̀ ni. Kódé tó láàyè tó fi àwọn náfìlà lọ́pọ̀lọpọ̀ tó ti fi dì láti lọ́wọ́ fi dí àwọn ayẹ tó wà ń bẹ̀. Tó bá gbé wá pé bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kí wọ́n ẹni tí ó fọkàn balẹ̀ pé قد أفلح ó dẹ̀ ti jẹ́ tí ó wà. وأنجح وإن فسدت Ó ti jèrè, ó dẹ̀ ti là, tí irun rẹ̀ bá ti là lọ́dọ̀ Olúwa tó ní ẹ́. Ó wá ní bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá wá túwò bóyá wọn ò bá kankan nù ti ẹni bóyí gbogbo ẹni ẹ̀ ti bàjẹ́ wọn ò fi kò sírùn kankan nù sẹ́ rẹ̀. Bóyá gbàdán tún rẹ̀ wò bá rùn sẹ́ rẹ̀. فقد خاب وخسر. Kẹ́tọ̀ mọ̀ mọ̀ pé àkókò ti dé o. Òfó ní kìí ṣe òfó ti dé lọ́dọ̀ wa. Kẹ́tọ̀ ti kòfó ọ̀sẹ̀ ọ̀hún ti wá só. Ó dẹ̀ ti ṣòfò. Ó kòfó ó tún ti wá sófò. Ó pòfó, ó dẹ̀ tún ti ṣòfò. Ìkòfó ni wípé sọ̀rọ̀ pé tọ́lẹ́ bá lọ só wọlé. Tí ọdẹ bá dé ọdẹ. Ọjẹ́ mọ́ sọ̀kalẹ̀. Kíwò tó wá ọ padà á tèmi sórí ni. Tó bá fẹ́ lọ wà rọ gbogbo ẹ̀ kò sí bó ṣe lè gùn tó wà rọ. Tùmọ́ náà wá sí gé bọ́ọ̀ ní máa gé mọ́ mi lẹ́nu máa. Ó ti yé. Ó sì máa gbé ọkàn lè gbé padà báwọn. Ó ti yọ. Tó lè bá lọ sí oko tó wá pa òfò bọ̀ tí ò rí nǹkan kan gbé wálé. Tí ọdẹ tó bá lọ sí oko tó wá pa òfò bọ̀ tí ò rí nǹkan kan gbé bọ̀ wá sílé. Ìbáwọn ìyàwó yóò kí gbé ẹkú oríire sọ́wọ́ jẹ. Ẹni tó wọ́n ní ṣe wọn ò ní kí torí ilé ní òfò ló ṣe kéde. Inú tí ẹ̀yọ́ ò nínú. Ẹ̀rí pé àwọn ìyàwó àwọn ìyá nílé wọn ò ní kí pé ẹ káàbọ̀ ṣùgbọ́n ẹ káàbọ̀. ẹni tó pa nǹkan tó rí nǹkan pa wálé la yóò kí. Ẹni tó lọ sí ọdẹ tó lọ ṣọdẹ tó wá rí ẹran ẹgbẹ́ káńkà tó rí pa wálé ó ní wọn kí káàbọ̀ káàbọ̀. Sọ ẹni tó náà wá lọ sáré ìyá náà tí ò rí tọ́tùmù rẹ̀ tọ́tùṣẹ́ rẹ̀ wò wá bá ń bẹ̀. Ó ti pọ̀ òwò ní ẹ̀wọ̀n ní kíkàbọ̀ náà. Ẹni tí ó wá sáyé ìgbà tí ó wà lọ sọ́dọ̀ ọ̀dọ̀ rẹ̀ wọn ò bá irun níbi bẹ̀ ó ti pòfo nìyẹn wọn ò ní kí káàbọ̀. Ti pòfo. Ó ti pòfo. Wá pòfo nìkan òun gangan tó ti wá sófò. Ó gangan ó ti wá sófò. Wọ́n gán ní sófò. Dápá sọ pé Ó ní sófò lómi ẹ̀fọ́ sí. Kí ni ìtumọ̀ bí òfò lómi ẹ̀fọ́ sí? torí pé wọ́n padà Kò sí wúlò kankan tí ó wúlò. wọ́n dànù ní So òfò ẹgbẹ́ ní kò sí wúlò kankan tó náà fẹ́ wúlò máa lè jẹ́ náà. Mo ò ní ó ṣe. wọ́n dà omi ẹ̀fọ́ wọ́n á dànù torí pé kò ní wúlò kankan mọ́ òfò lómi ẹ̀fọ́ ń ṣe ọlọ́pàá ìyá sófò. Lọ́ọ̀dún jẹ́ kí ni àtẹ̀lé sófò. Ọlọ́run jẹ́ kéèmì àti àwọn àbá wa àti àwọn ọmọ tí Ọlọ́run ìyá sófò. So irun. Àti gbogbo ìjọ mùsùlùmí mùsùlùmá lápapọ̀ Irun. èrò Ìṣe nǹkan tá a lè fi ṣeré o. ìṣẹ̀dá lè ṣeré. Irun ìṣe nǹkan tá a lè fi ṣeré o. Ìrún ìṣẹ̀dá lè ṣeré. Irun ìṣe tá a lè fi ṣeré o. Ìrún ìṣẹ̀dá lè ṣeré. صل صلاتك يا علينا صل صلاتك يا علينا صل صلاتك يا علينا خلص قربة الرحمن وتواتى بالماء الطاهر تبنى متنعم رضوان صل صلاتك يا عدنان صل صلاتك يا عدنان صل صلاتك يا عدنان الفجر
زور لنا بركات فيها ذكر منك فلا تجل النفس من الأجرار صل صلاتك يا عدنا وقت العشر قبل المغرب يدعو الداعي كي قرب ذكرانا ذكرى نسجد نطلب عفوا إحسانا غفران صل صلاتك يا علينا خفتت ألوان الأشياء قرب الشمس داء مساء بثلاث زال الإعياء وأضاءت ليلا الحيران صل صلاتك يا علينا ومن الليل عشاء نرقع ونصلي بخشوع أربع يرجف قلب يذرف مدمع جنات يلج الإنسان صل صلاتك يا عدنان صل صلاتك يا عدنان إن شاء الله أما تسوى لوري tí ọlọ́run bá fẹ́ a máa Lọ́la. tẹ̀síwájú lórí ẹ̀ lọ́la o. ọlọ́run àkọ́dá kí ó sọ ìfìwájú ọ̀tá lọ. aṣọ́rọ̀